Òjò alátẹ́gùn ńlá rọ̀ ní ìlú Òṣogbo, ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́jọ́ Sátidé, léyìí tó ba ọ̀pọ̀lọpọ̀ dúkìá jẹ́ látàrí bí ó ṣe sí àwọn òrùlé ilé tí àwọn apá kan sì ya lulẹ̀ lára àwọn ilé ọ̀hún. Àwọn agbègbè tí òjò náà ti ṣọṣẹ́ ní Ògo-Olúwa, Sábó, Testing Ground, Òkè-Baálẹ̀ àti àwọn agbègbè míì káàkiri ìlú Òṣogbo. Àwọn olùgbé kan ti kó ẹrù wọn kúrò ní agbègbè ọ̀hún nígbà tí àwọn kan ti sọ ìrètí nù lórí dúkìá wọn tó bàjẹ́. Ọ̀kan nínú àwọn tó fara káásá nínú ìjàmbá náà, arákùnrin Adébáyọ̀ Lukman, nígbà tó ń bá iléeṣẹ́ Ọ̀ṣun Reporters TV sọ̀rọ̀, ó sọ pé ìyàwó àti ọmọ òun farapa nígbà tí igi wó lu ṣọ́ọ̀bù rẹ̀ tó ti ń tajà tó wà ní Sábó nígbà tí òjò náà rọ̀ lọ́wọ́. Wọ́n gbé wọn dìgbàdìgbà lọ sí Uni-Osun Teaching Hospital. Ẹ jẹ́ ká gbọ́ ohun tí wọ́n sọ. Orúkọ mi ni Adébáyọ̀ Lukman. Mo jẹ́ ọkọ fún obìnrin tó ní ṣọ́ọ̀bù tí òjò affect ẹ̀ ní àná ní iwájú Ansarudeen. Bá ṣe ń sọ̀rọ̀ báyìí, a wà ní inú hospital Uni-Osun Teaching Hospital l'Óṣogbo. Ó ṣẹlẹ̀ pé ní àná níbi aago 8 àbọ̀ fẹ́ lù, òun ni mo gbọ́ ìpè yìí pé kí n wá wo àwọn ìyàwó àtọmọ mi tí atẹ́gùn òjò tó ṣọṣẹ́ fún ní ọjà Sábó lánàá. Nígbà máa débẹ̀, mo rí i pé igi ńlá kan tó wà lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀bù ẹ̀ àti òpó iná. So àtàlẹ́ àná ni láti wà níbí báyìí. Òjò yìí ṣọṣẹ́, ó ba ṣọ́ọ̀bù, ó dẹ̀ ba ọjà tó mílíọ̀nù 5 ó bàjẹ́. So lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ń gba ìtọ́jú lọ́wọ́ nítorí pé a ti mọ ọṣẹ́ tí ìṣẹ̀lẹ̀ náà tó ṣe lára wọn. Àmọ́ báyìí a wà lẹ́nu pé à ń gbàtọ́jú lọ́wọ́. Orúkọ mi ni Hasan Abdullahi Sábó Gidan Wanka. Mọ́júmọ́ àná láago 12 tójò rọ̀, nǹkan tó ba ṣọ́ọ̀bù wa jẹ́ nù. Gbogbo páànù gbogbo ẹ̀ látòkè délẹ̀ ló bàjẹ́, gbogbo inú ṣọ́ọ̀bù, gbogbo fíríjì, gbogbo ìta, gbogbo inú ilé ó bàjẹ́. Ẹ̀wẹ̀, gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ rẹ̀ Ọláwálé Rasheed fi síta, ó ṣàlàyé ìṣẹ̀lẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ohun tó bani lọ́kàn jẹ́. Ó sì ṣèlérí ìrànlọ́wọ́ fún àwọn tọ́rọ̀ náà kàn látọ̀dọ̀ àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nípínlẹ̀ Ọ̀ṣun. Nínú ìròyìn míì, gómìnà Adémọ́lá Adélékè ti ṣèkìlọ̀ fún àwọn